Ile-Ẹjọ gíga jùlọ máa da ìbò ààrẹ tó kọjá yìí nù bí omi ìṣanwọ́ ni. Atiku ló sọ bẹ́ẹ̀. Olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP Alhaji Atiku Abubakar ti sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ni yóò jẹ́ orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà kẹta tí Ilé-Ẹjọ gíga jùlọ yóò ti wọ́gi lé ètò ìdìbò sípò ààrẹ tí kò kúnjú òṣùwọ̀n. Ó lóun nígbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé pé Supreme Court ilẹ̀ wa kò ní í ṣe ohun tó yàtọ̀ sí ètò ìdìbò tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì tó lọ yìí. Ó ní wọ́n máa da ètò ìdìbò náà nù bí omi ìṣanwọ́ ni. Atiku sọ̀rọ̀ yìí láàárọ̀ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 10 oṣù kẹta yìí látẹnu agbẹnusọ fún ètò ìpolongo ìbò ààrẹ rẹ̀ amòfin Daniel Bwala. Atiku ní káwọn èèyàn tó ń lérò pé ìkéde tí àjọ elétò ìdìbò INEC bá ti ṣe lórí ìdìbò ààrẹ lábẹ́gẹ́ kí wọ́n yá tún inú wọn rò kí wọ́n sì sin mẹ̀dọ̀ torí kò sóhun tójú òrírí bó bá ti ṣẹlẹ̀ níbìkan ó lè ṣẹlẹ̀ níbikíbi. Lórí ìkànnì agbọ́rọ̀káyé Twitter rẹ̀ ni wọ́n ti fi ọ̀rọ̀ náà léde. Ó kọ síbẹ̀ pé nígbà tí Ilé-Ẹjọ tó ga jùlọ lórílẹ̀‐èdè Kenya nílẹ̀ Áfíríkà wa níbí wọ́gi lé ètò ìdìbò sípò ààrẹ orílẹ̀‐èdè náà fún ìgbà àkọ́kọ́ nílẹ̀ adúláwọ̀, ohun táwọn èèyàn ń sọ ni pé ọjọ́ mánigbàgbé lèyí fáwọn èèyàn ilẹ̀ Kenya àti fún gbogbo olùgbé kọ́ńtínẹ̀ǹtì Áfíríkà lápapọ̀. Fún ìgbà àkọ́kọ́ nínú ìtàn òṣèlú àti ìṣèjọba democracy nílẹ̀ Áfíríkà, Ilé-Ẹjọ gbé ìdájọ́ kalẹ̀ láti wọ́gi lé ètò ìdìbò tí kò mọ́yán lórí. Wọ́n palẹ̀ ètò ìdìbò rákúrakú mọ́. Ìdájọ́ tó láàmìlaka yìí sì fi hàn pé ìjọba democracy ti túbọ̀ rẹ́sẹ̀ wálẹ̀ nílẹ̀ Áfíríkà. Lẹ́yìn ti Kenya, Ilé-Ẹjọ gíga jùlọ lórílẹ̀‐èdè Burundi tí kò jìnnà sí wa níbí náà ti ṣe bíi tiwọn. Wọ́n wọ́gi lé ètò ìdìbò tí kò kúnjú òṣùwọ̀n níbẹ̀. Ẹ lọ kọ ọ̀rọ̀ mi yìí sílẹ̀ o. Nàìjíríà ni yóò ṣì kẹta tírú ẹ̀ ti máa wáyé. Ẹ sọ pé mo wí bẹ́ẹ̀. Àmọ́ ṣá o, oríṣiríṣi ojú làwọn tó kọ ọ̀rọ̀ sábẹ́ ohun tí Atiku sọ yìí fi wo ọ̀rọ̀ tó sọ náà. Ọ̀pọ̀ àwọn tó fèsì sọ̀rọ̀ yìí ni wọ́n sọ pé inú àwọn ìbádùndùndùn bírú ìdájọ́ òdodo bẹ́ẹ̀ bá wáyé. Àmọ́ àwọn ò nígbẹ̀kẹ̀lé nínú Ilé-Ẹjọ gíga jùlọ ti Nàìjíríà. Wọ́n ní bí ìgbà téèyàn ń fẹjọ́ ìkàsùn ìkà lọ́rọ̀ wọn tó bá ti dọ̀rọ̀ ìdìbò, wọ́n láwọn ò retí pé irú ìdájọ́ tó múná bẹ́ẹ̀ lè wáyé. Àwọn míì ní àlá ọ̀sán gangan ni Atiku ńlá torí bí Ilé-Ẹjọ bá ti ẹ̀dá ìbò náà nù tí wọ́n sì tún un dì bá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà igba ibi pẹlẹbẹ ni yóò fi lélẹ̀. Wọ́n ní Tinubu ìyẹn Aṣíwájú Bọ́lá Ahmed ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n ti kéde pé òun ló jáwé olúborí náà ni yóò tún jáwé olúborí. Wọn ìbá àtún ìbò ọ̀hún dì nígbà 10. Bẹ́ẹ̀ sì làwọn míì ń sọ pé àti Atiku àti Tinubu o, Peter Obi ti ẹgbẹ́ òṣèlú Labour Party ló yege ìbò. Wọ́n lóun ni Fáyọ̀ fọ̀rí fún nílé-ẹjọ́ nígbẹ̀yìn àfi bí ìdájọ́ náà kò bá lọ bó ṣe yẹ kó lọ. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.